Aláròyé máa wí o. àwa la ò gbà fún Obi àti Kwankwaso láti wọnú ẹgbẹ́ PRP wa, Baba Ahmed ló sọ bẹ́ẹ̀. Dókítà Hakeem Baba Ahmed tí í ṣe alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People's Redemption Party ti sọ̀rọ̀ lórí ìdí tí olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party lásìkò ìbò tó kọjá, ìyẹn alàgbà Peter Obi àti Rabiu Musa Kwankwaso tóun náà dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NNPP lọ́dún 2023 ọ̀hún kan náà kò ṣe wọnú ẹgbẹ́ àwọn wá ní ìpalẹ̀mọ́ fún ìbò ti 2027 lẹ́yìn tí wọ́n fi ẹgbẹ́ ADC tí wọ́n jọ kó lọ sílẹ̀. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ lọkùnrin agbẹnusọ àwọn àgbààgbà apá àríwá tẹ́lẹ̀ rí yìí sọ̀rọ̀ náà lórí ètò kan tó ní í ṣe pẹ̀lú òṣèlú nílẹ̀ Haúsá. Ó ní lóòótọ́ lọ̀rọ̀ ti ń lọ pé bóyá inú ẹgbẹ́ àwọn làwọn méjèèjì yìí ń bọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí nǹkan dàrú lórí èròǹgbà tí wọ́n ń gbé bọ̀ nínú ẹgbẹ́ àwọn, èyí tó lòdì sí òfin ẹgbẹ́ náà. Baba Ahmed ní Obi tó fẹ́ dupò ààrẹ lọ́dún tó ń bọ̀ àti Kwankwaso náà wá bá àwọn nínú ẹgbẹ́ PRP lóòótọ́ láti lè jọ ṣe àṣepọ̀, ṣùgbọ́n nítorí bí àwọn kò ṣe ríbi fẹnu okò ṣe ọdún ló jẹ́ kí àwọn kúkú fi igi gún ọ̀rọ̀ ọ̀hún. Ó ní wọ́n wá bá wa pé àwọn fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ PRP, ṣùgbọ́n nígbà tá a jókòó láti sọ̀rọ̀ pẹ̀lú wọn, ó ní àwọn nǹkan kan tí wọ́n ń béèrè fún láì tiẹ̀ tí ìwọ́nú ẹgbẹ́ wa rárá. Ó ní nǹkan tí wọ́n kọ́kọ́ gbé síwájú àwọn ni pé káwọn fi àwọn lọ́kàn balẹ̀ pé àwọn máa fún wọn ní tíkẹ́ẹ̀tì láti dupò ààrẹ láì ní ṣètò ìbò pámárì pẹ̀lú àwọn olùdíje míì nínú ẹgbẹ́ PRP. Kí wọ́n tó darapọ̀ mọ́ wa, wọ́n ní àwọn làwọn máa dupò ààrẹ lẹ́gbẹ́ wa. Ohun tí èyí túmọ̀ sí ni pé wọ́n ń fẹ́ kí a fún wọn ní tíkẹ́ẹ̀tì láti ṣojú ẹgbẹ́ wa fún ipò ààrẹ lọ́jọ́ ìbò. Àwa wá sọ fún wọn pé rárá o, ẹgbẹ́ PRP lélẹ́yìí, àwa kì í ṣe irú òṣèlú bẹ́ẹ̀ yẹn níbí. Ó ní àwọn náà dúró lórí pé olùdíje yòówù tó bá fẹ́ díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ PRP gbọ́dọ̀ kọ́kọ́ di ọmọ ẹgbẹ́ náà. Irú ẹni bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ tẹ̀lé gbogbo òfin tí ẹgbẹ́ àwọn là kalẹ̀ kó tó lè gbégbá pé òun fẹ́ dupò kan lórúkọ ẹgbẹ́ náà. Ohun tí mo sọ fún wọn ni pé ẹ̀yin ẹ kọ́kọ́ wọnú ẹgbẹ́ wa náà, lẹ́yìn tẹ́ ẹ bá darapọ̀ mọ́ wa tán, nígbà náà ni ẹ lè wá máa sọ pé èmi ni Obi o, mo fẹ́ dupò ààrẹ o, èmi ni Kwankwaso o, mo fẹ́ ṣe igbákejì fún Obi o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ pé kí ẹ wá bá wa kí a tó fẹnu ọ̀rọ̀ jóná rárá, pé kí a fi yín lọ́kàn balẹ̀ pé ẹ̀yin nìkan lẹ máa dupò ààrẹ lẹ́gbẹ́ wa láì ní alátakò kankan, ìyẹn ò lè bọ́ sí i o. Àbí tó bá jẹ́ pé lóòótọ́ ẹ tó gbangba sùn lọ́yẹ́ ẹ sì lérò lẹ́yìn gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ, kí ló dé tí ẹ̀rù ìfigagbága ṣe ń bà yín? Ọkùnrin tó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ òṣèlú lọ́dún tó kọjá yìí ní ká sọ ti òdodo, àwọn mọ ipa àwọn èèyàn méjèèjì yìí, bí agbára wọn ṣe tó nídìí òṣèlú Nàìjíríà àti bí wọ́n ṣe lẹ́nu sí láàrin ìlú, ṣùgbọ́n àwọn kò lè dá òfin inú ẹgbẹ́ àwọn rú nítorí àwọn èèyàn kan. A nígbàgbọ́ pé tẹ́nìkan bá wọ yàrá torí Obi àti Kwankwaso, wọn yóò máa rò pé àwọn àgbà òṣèlú tó lẹ́sẹ̀ nílẹ̀ dáadáa ti dé, ṣùgbọ́n a ò lè tẹ òfin ẹgbẹ́ wa lórí ba fún wọn. Ó ní wọn kò fi mọ́ lórí pé àwọn fẹ́ ṣe ààrẹ nìkan o, wọ́n tún béèrè fún àwọn ipò òṣèlú míì pé kí ó jẹ́ tàwọn pẹ̀lú àwíjàre pé àwọn lérò lẹ́yìn gan-an. Wọ́n tún béèrè fún ọ̀pọ̀lọpọ̀ ipò pé apá ọ̀dọ̀ àwọn ni kí á pín sí nítorí àwọn alátìlẹyìn àwọn pọ̀ gidi gan. A jẹ́ kó yé wọn pé ìyẹn kì í ṣèṣòro, ṣùgbọ́n ẹ máa ní láti kọ́kọ́ wọnú ẹgbẹ́ wa náà, lẹ́yìn náà ni a ó máa jókòó sọ ìyókù. Ó ní yàtọ̀ sí ohun táwọn Obi àti Kwankwaso bá wá, orúkọ ẹgbẹ́ àwọn tí wọ́n sọ pé wọn kò rí lórí àtẹ ayélujára àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC àti ìjà abẹ́nú inú ẹgbẹ́ àwọn náà kún àjọsọ ọ̀rọ̀ àwọn tí kò mú kí ọ̀rọ̀ wọn lè forí tì síbì kan. Wọ́n ní nígbà táwọn yẹ orí àtẹ orí ayélujára INEC wò, àwọn ò rí orúkọ ẹgbẹ́ wa níbẹ̀. Àwa sì ti yanjú ìyẹn, ni wọ́n bá tún ní àwọn gbọ́ pé àwọn kan ń parọ́ pé ọmọ ẹgbẹ́ PRP ni àwọn, léyìí tí wọ́n rò pé ó lè bí ìdàrúdàpọ̀ tí wọ́n bá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa tán. A sì jẹ́ kó yé wọn nígbà náà pé à ń gbìyànjú agbára wa láti wá ojútùú síyẹn náà.
ó ní bó tilẹ̀ jẹ́ pé kálukú àwọn pẹ̀lú Òbí àti Kwankwaso ti gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí, síbẹ̀ àwọn ò fìjà túká o, lórí àgbọ́yé ni. Ó ní láyọ̀ àti àlàáfíà ni àwọn pínyà, kò sí ìjà, kò síta, àwọn sì ṣàdúrà fúnra àwọn pé kí Ọlọ́run ṣe ọ̀nà kálukú níre. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.